Suwe dé. Kéde. You see? Ara kan ti máa sọ nìyẹn. Ara ti máa sọ nìyẹn tó fẹ́ sọ mí di hypertension. Kí ni gbogbo eléyìí for God's sake? Ẹni tí mo sọ fún pé tètè dé láàárọ̀ ọ̀la o, èmi pẹ̀lú ẹ̀ láti lọ síbi kan kó tó di pé òòrùn ràn. Look at the time. Look at the time. Ẹ wò ẹ lọ́mọdé síra yín léṣe ọ̀gá torí ẹ̀yin gan lẹ fẹ́ fún ẹ ní hypertension tẹ́ ẹ wéhùn. Ẹ yẹ kẹ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ọ̀lẹ ni kò fẹ́ sẹ́sẹ́ tipátipá gan wọ́n fi ń tì wá síbí láràárọ̀ pé kó wá ṣiṣẹ́ kò lè ṣe nǹkan méjì kó jí kó ta dwarf kó sì ta káàdì kó sì rẹ̀ mú paraga lọ. Ó tẹ́lá Suwe mú paraga. Ó mú paraga. Sẹ́ẹ̀rí ìṣọwọ́ mú paraga ẹ̀ ò lọ́gàá wọ́n tún fún lóko tẹ máa ń gbọ́ débẹ̀débẹ̀ Àlàní débẹ̀débẹ̀ ọkọ lọ́mọ oníjẹ́bẹ̀ gbúgbúrú olóye ni. Aláìda ni ìwọ gan fún rẹ apààyàn ni ẹ tó o bá kí n ṣe apààyàn Baba Suwe mú paraga látijọ́ ẹ̀ ló ń fi ẹ̀mí mi wéwu àmútán abọ́sídìí sí àná àmà wà mí àlọ́ wà mí pa. Ẹ̀yin lè fura o tẹ́ ẹ bá wo bí ìdádá ẹ rí i pé ó ti mú gbogbo bẹ̀gbẹ́ o. Ẹjọ́ mú paraga yẹn. Èmi ìwọ èmi ẹjọ́ mú ni. Gbogbo wá dùn fún mi ní ìsìn ìjọ nonsense o fẹ́ máa gbẹ́nu ẹ̀sìn mi lẹ́nu ni àti wà tó ó dìgbà tó bá dé. Bó wàá lọ sí pé báyìí. Kelele Odolf ni Ọ̀gá Odolf lọ jẹ́ pẹ́. kí n mọ sọ fún yín pé kì í ṣèyàn bẹ́ẹ̀ ó láti nídìí tó fi pẹ́ Odolf ni kí fi ṣẹ́ sí ẹ̀ aago méje àárọ̀ báyìí yóò ti bọ́ ta àbírọ́ ni. Odolf tí ẹ ní ọlọ́pàá tún á mú ọkọ̀ mọ́ọ̀lù ẹ̀kan tí mo wọ̀ wọ́n ní kò ní fanakula pé driving license rẹ̀ wọ́n ló ti overtake èyí ni àwa mú lọ sí police station làwa tẹ̀lé lọ kámọ́kàn fílẹ̀ bẹ́ẹ̀ pé gbọ́ sí dá wa lóko nú ọkọ̀ òun mo fi bá wọn lọ sí Pọ̀nrí lọ yọjú sí àwọn ọlọ́pàá láti lè jẹ́rìí gbè ní police station. Yellow fever ló mọ́kàn tó wọ̀ Yellow fever náà ló máa mú ẹ dé police station òun náà ló máa fi tiẹ̀ mọ́lẹ̀ ló máa fi ṣẹ̀wọ̀n. Mo sọ fún ìwọ pé à ń lọ síbi kan láàárọ̀ ẹ̀ àti mi ò sọ fún ẹ. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ by this time. Àlàyé náà mo ṣe fún yín. Mọ̀chàwẹ́ẹ̀chà o fẹ́ rí mọ̀chàwẹ́ẹ̀chà náà wà á dé Òṣogbo kó tó rí yẹn ṣó ti gbọ́ wà láì nírònú yìí. Now tell me gbogbo ọ̀lẹ́ tó ṣe pátápátá àṣírí ẹ̀ ó ti tú sí mi lọ́wọ́ àṣírí ẹ̀ ti ṣe kí ni ó ti tú sí mi lọ́wọ́ bó ṣe lọ mú pàrágà káàkiri mo ti mọ̀. Ẹ̀ta èmi mi è mú pàrágà fúnagọ́ bàbá Faruku mi è bá yàn mú ìgbàgbọ́ bàbá Alámẹ̀dá. Ó kí mu pàrágà mi è mú ó kí mu wọ́n máa sọ fún mi nì ẹni tó sọ fún mi ò lè rí ẹ tí o rárá àti rárá bó ṣe mu pàrágà bóyá pé bó bá sùn lálẹ́ ọlọ́lọ́mọ anyway kádé yẹn mọ́ gbogbo orúkọ ẹ pátápátá tó ń pè é gbòòrò gbogbo ẹ ni mo ti gbọ́ pẹ̀lẹ́ o Mr. Alani débẹ̀débẹ̀. Ẹgbọ́n mi gbòòrò Alani débẹ̀débẹ̀ ọ̀kọ́lọ́mọ olúayé mọ́rọ̀sẹ̀ gúgúrú àtẹ̀pà gúgúrú olóyin wọn èfi síbi jẹ mí wọn kó síbi dànù ni wọn ń jẹ mí rọ́ọ̀sì ọwọ́ ni wọ́n fi ń jẹ Alani débẹ̀débẹ̀ ọmọ yìí kò nígboro Alani débẹ̀débẹ̀ ikò nígboro Alani débẹ̀débẹ̀. Anyway mo dúpẹ́ lọ́wọ́ ẹni tó fún mi ní information tó fún mi yẹn gan-an ni màá gùn lé lórí gbogbo bó ṣe mú pàrágà tó jẹ́ káwọn ọmọge kan gbádùn ládùúgbò gbogbo ẹ̀ ló ti gbọ́. Bẹ́ẹ̀ ni ta ló mọ̀ mí délédélé. èmi kọ́ ni màá sọ fún ẹ. Ta ló tọ́ta. 3318 ni. 3318 òfò lómi ẹ̀fọ́ ṣe ẹni tó sọ òfò ni ó ṣe. Jẹ́ ìṣépè tó bá jí làárọ̀ tálàrọ̀ bá ní ọ dáa fún àwọn ọlọ́sàn-án sì wọlé bá wọn nìkan lẹ́mọ̀ dáa fún. Wọ́n bá fojú wẹ̀yìn afẹ́pẹ́ fẹ́lẹ́pẹ́ bàgùntàn bá fojú wẹ̀yìn afẹ́pẹ́ fẹ́lẹ́pẹ́ bí ó ti rí nù. Mo mọ̀ pé kò tẹ méjì tí ó ṣọ̀rọ̀ mi ní mo mọ̀ pé wọn náà lọ́jọ́ àmọ́ bó ti wá tọ́hún orin tó ọkọ òun wípé back to sender èmi náà sender rẹ̀ sí ọ. Ǹjẹ́ lírí ọgbọ̀n rí mi tó ọba yọ pàdé mi mo mọ̀ pé lẹ̀ ti bàjẹ́. Ó yá sẹ́nu pé tó bá bábí tó lọ bẹ́ẹ̀ni ọ̀gá bá sọ̀rọ̀ sì tún sọ̀rọ̀. Ó yá kún kọ́kọ́rọ́. Mo ní kọ́kọ́ wardrobe. Ibi tó máa ń lọ síbẹ̀ náà ni. Lọ́mú kọ́kọ́rọ́ ta mo ti fún wọn ta pé tó bá dé kán fún ẹ. Ẹjọ́ yín kọ́ wèrè méjì ó ṣòro sí pọ̀. My dear. Yes, darling. Ṣó ti yá? Ó ti yá jàre.
Ṣé Baba Suwe ti dé? Ó ti kó ranu ẹ̀ dé. Èwo time. Ìwọ náà rí bẹ́ẹ̀. Nígbà tó dé bẹ́sìn, ẹjọ́ etí kan jábọ́, òun wá káàkiri, eyín kan fòyọ́ ló ń rò fún mi. Ọ̀rọ̀ Baba Suwe gba sùúrù. Sùúrù lọ̀rọ̀ ẹ má gbà. Mo sì ti ń lọ, mo sì fẹ́ rìn yẹn náà ni màá rìn. Wọ́n ti kó ọ̀rọ̀ lọ́dọ̀ pásítọ̀, àá lọ síbi tìbí yẹn. But definitely máa padà wálé kó tó di pé mo jáde. Ẹ má pè ọ́. Mi ní bẹ́ẹ̀. Bá mi sọ fún wọn pé màá rìn wọlé lọ. Okay. Dáwọ̀. Ibi tí a máa bá pè ẹ bọ́ ẹ̀wù yẹn àti ṣòkòtò ẹ kó sílé ẹ̀jẹ̀ kalẹ̀ àti iṣẹ́ ìnáwó gbogbo ẹ̀. Yọ fún mi. Ṣé ń tẹ̀lé yín sá? A ní kò dúró àpọ̀. Michael mímọ́ ẹ sọ̀kalẹ̀ ní wákàtí ẹ̀yin ogun ọ̀run ẹ ya omi yìí sí mímọ́ kọ̀ọ̀kan ní olú ẹ̀yà sí mímọ́ ǹjẹ́ ìṣẹ́gun tó péye kò wọnú omi bí ó bá ti ń fọ orí olúwa ọlọ́run ẹ̀rí àtóbi ju ẹni yánú máa ṣe ìwòsàn ó máa ṣẹ́gun fún wà pẹ̀lú ẹ̀ bí àtúmọ̀nù kọjú bàbá ní orúkọ tí ọmọ ní orúkọ tí ẹ̀mí mọ́ Jésù olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Alàgbà ẹgbà ẹ ṣàdúrà ẹ bá ti fẹ́ ní ọkọ yìí. Kí ó rí fún ẹ gẹ́gẹ́ bí ìbéèrè rẹ. Àmín. Michael, Gabriel, Rafael, Jure, tí mo tún wẹ orí ìránṣẹ́ ní wákàtí. Ẹ wò, Akọ̀, ó ń lọ ra ọjà, lọ kábọ̀ bọ̀bọ̀ sẹ́nu lónìí. Mo ti ní kò fi sílẹ̀, máa sọ owó ẹ̀. Kí n fi kíni sílẹ̀? Bẹ́ẹ̀ ṣe wí ìjẹta náà nìyẹn tí mo. Ayé ń retí ẹlẹ́yà ní ayá. Bàbá Àlàní, débẹ̀débẹ̀. Débẹ̀débẹ̀ bàbá Àlàní, ọ̀kan lọ́mọ, olú ayé ọmọ. Bàbá Àlàní látijọ́ wo? Ẹ má bínú, mo ṣe rí sẹ́gbà ni. Iṣẹ́ tí mo sì gba àwọn kọjá ìráyè rárá. Lóòótọ́. Mo wá ní lónìí, mo gbọ́dọ̀ kàn sí ọ. Bó ṣe yẹ nu. Àwọn gbọ́dọ̀ kàn sí ọ. Ẹ ṣe. Bá a mú sọ́ọ̀sì kan. Okay. Fún mi sọ́ọ̀sì kan. Ó yẹ bẹ́ẹ̀, ó yẹ bẹ́ẹ̀, ó yẹ bẹ́ẹ̀. Torí ọkọ̀ ń bẹ́ ń tà, kò yọ. Ó rí pé mo rọ́ọ̀sì àmì. Mo rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tí mú fìlà dé. Bàbá Àlàní, débẹ̀débẹ̀. Ẹlẹ́nu. Ọ̀pọ̀ pẹ́yìn. Jẹ̀dí látẹ̀rẹ̀. Kí n fọ pẹ́yìn sí. Àti jẹ̀dí. Wọ́n wà kó mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ lọ́túnla. Ẹ wà kó mẹ́ta pọ̀. Wọn ò lọ bí Mẹ́tẹ̀ẹ̀ta sẹ́. pọ̀ lọ́túnla. Wọ́n yá. Tóní. Ó ti bá a lẹ́jẹ̀ mu. Bí ìbá mú gbà mí báyìí, bí ìgbà wọn yọ nǹkan lára skíákà àti ara mi ní. N ò gbọ́dọ̀. Ojú ọmọkùnrin gbọ́dọ̀ máa le. Bójú rẹ̀ bá rọ̀ jù lẹ́kọ̀ọ́, wọn á gbá olúwa rẹ̀ ni. Ọ̀rẹ́ bò
ọtí ẹ̀ta sí lónìí ojú ọ̀kan tó tóbi mọ́mọ́ báàkì ọkọ̀ ọ̀tà ni. ó ti sanwó $100 naira. ọbẹ̀ lọ́mọ. ọmọ dùn gan. jẹ́bẹ̀jẹ́bẹ̀ Alani jẹ́bẹ̀jẹ́bẹ̀ ṣé ti yá lọ náà mo lọ mọ pàkì ta ni. ó tún tí ọtún làbí ìjọ òun lẹ́nu. mo yọ sí ọ ọ̀nà pẹ́sẹ́ ti wà á sì gbà tá àrísẹ́ làrá yẹ ìjókòó tí ọ. bàbá Alani jẹ́bẹ̀jẹ́bẹ̀ bàbá wo yín o. ẹ ń wọ́ kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ ni sà. ń bọ̀ ládà. Ọbalende ni sà. Ọbalende. mo dẹ̀ ṣe tán mo fẹ́ lọ gbẹ́ nìkan bẹ́ẹ̀ ni o àmọ́ ojú òníra rẹ̀ wà yín kọ́mọ́kì ojú yìí náà ọwọ́jà ọdẹ wọ̀ gbòòrò nítorí yìí náà làwọn ṣe jáde ẹ wọlé kí n gbé Ọbalende. ẹ̀rí mi ò dédé dúró ẹ̀mí ló darí mi pé kí n dúró ṣé ẹ wá rí bá a ṣe wà yìí ó yẹ ká lè ṣe ètò mọ̀ mi mọ̀ ọ́ ká mọ́ ọlọ́mọdé àdáràn ká mọ́ sí yàn gbé. orúkọ tèmi ni Àlàní Olúayé Mọ́rọ̀sẹ̀ ọ̀kan ṣoṣo lọ́mọ. èmi náà ń pè ní kò fowó rọlá oníkò sí àrà ọ̀rọ̀ bọ̀ tí ò kọ́ mọ̀ ọmọdé tó bá fẹ́ jẹ́ ń bẹ̀ á ní ìtagbà ni. orí mi wú sórí ọ̀rọ̀ bọ̀ tó sọ̀hún èmi náà wù ọ́ dáadáa látòkè mo rí i pé ọ̀rọ̀ bọ̀ ni àmọ́ tí yẹn bá wù ọ́ dọ́wọ́ sàlẹ̀ ó rí i pé lẹ̀ pa ni. ìyẹn bẹ́ẹ̀ pé mi ò kọ́ mọ̀ tún ìwọ̀n àní mi sà. tó ìwọ̀n ni tó ìwọ̀n ni. rẹ́ṣá èmi ni tàn mí wá ọbẹ̀ làwọ̀. ọbẹ̀ làwọ̀ ọbẹ̀ làwọ̀ sí ní lóòótọ́ olúwa tọ̀ mí wá náà ní ẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ṣé ẹ tiẹ̀ wá rí àbúrò rẹ bó ṣe ń díjú sí mi hùn mo nífẹ̀ẹ́ sí kó bí ọmọ ojú dé mi ò wòye débi èjì wàhálà tí n bá fa wọn sí adákẹ́ bẹ́ẹ̀ ni. ọlọ́run á fún yín lórí ọ̀fẹ́ sà. ẹ̀lẹ́ ọbẹ̀ lọ́mọ lèmi gan fúnra mi pàápàá àbí mi ò dùn. ṣé mo yẹ rí gan tí mo wo iyẹ mo ń kó oúnjẹ bíi lámò ń jẹ yín bí ẹ̀fọ́ ẹ gbọ́dọ̀ ìbẹjà tútù ní omi tó yẹ̀ṣẹ̀ ní tó mí. wàláhì. ó dájú kan tó fi jẹ́ ìpìyà sí. ẹ wá mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ ní fi síbí jẹ mí ẹ dà síbí lẹ̀ ẹ fọwọ́ kó mọ́ra ẹ jẹ́ rọ́pọ̀ kò yé yín ẹ dákun ẹ dárúkọ Ọbalende lẹ́ẹ̀kan ṣé Ọbalende gbélẹ̀gbé ni àbí Ọbalende onísúyà. kò sí kankan náà ìtọ́jẹ́ tiwa sà. tí yín èsì amọ́sí gòkè ọ̀dà náà ṣé odò street lẹ́ ń gbé ni àbí mọ́sálásí. mọ́sálásí street kẹ́lí mọ̀ kí mo bá lè gbé dáadáa. bá wa débẹ̀ ẹ bọ́ bàtà ẹ ṣàlù àlàkẹ́ tó wọlé. màá tún sanra pàápàá. bàbá ẹ kó lé wa lórí kẹmọ kọmọ ni wa ẹ bá lè débẹ̀ ẹ̀yin gan ẹ gbà. mo tẹ̀ tí ń gbà láì tí ì débẹ̀ àbọ̀rọ̀ mi ò yé yín mo rò pé tí n bá délé sá n ó lè mọ̀ yín délé láti wọlé gan mo fẹ́ mọ̀ yín débẹ̀. débẹ̀ sí i. mọ̀ tó bẹ sí. ọlọ́run bàbá ẹ já lọ tẹ bá débẹ̀ máa rí pé màá ẹ̀yin náà ń dá mi mọ̀ ẹ ń rí mi wò ẹ ń gbé mi jẹ ẹ wá ń sọ mi mọ́ra ẹ dá mọ̀ yìí. ẹrù kan bẹ̀ yín gan. lémi ọlọ́run ó ní bàbá dé ọjọ́ ọ̀gbága. tí mo máa ká sí i rèé tí máa dàbí ọ̀bọ. èmi ká wá ká tiẹ̀ máa dàbí ẹsìn nọ́sẹ̀nọ́sẹ̀ tíátà. bàbá tí ò kọ́ mọ́ ṣé nígbà mo sì rí yín o ẹ mọ̀ wòran o ẹ̀mí lọ sọ fún mi pé àwọn ìyàwó mi ní lọ yìí. àwọn àbí ìyàwó yín. sẹ́mọ̀ fáwọn aláìwà. àwọn aláìwà. sẹ́rí ìgbà tí èmi náà bá yín délé mo mọ̀ pé ọmọ ilé nìyẹn ní mo rí pé ọmọ níbi níran ní ẹlẹ́gbà mo kọ́kọ́ gbé yín o ọmọ orírìn mo pè yín. ọmọ níbi níran làwa àwa tó ti létọ̀ ni. èmi náà dẹ̀ bá yín bẹ́ẹ̀ ọ̀sẹ̀ wá rí bí mo ṣe ń wo ẹ̀yin méjèèjì yìí
mi ò mọ tí mo lè mú láàrin ẹ̀yin méjèèjì sílẹ̀ ṣe mí kàmìkàmì àfi bí òdòdó ẹ̀yẹ. bàbá ojú ọjà lẹwà pẹpẹ ètò gángan lọ̀rọ̀ tó wà lẹ nǹkan méjì tó dúró déédéé ni tó bá wù ilẹ̀ lè múnú ẹ̀. sẹwárì nǹkan títí ẹ̀ ń ṣe mí ni pé wọ́n máa ń sọ̀rọ̀ ojú ń gbòòrò pé mi ì lè sọ̀rọ̀ pé mo ń tijú gan mo ń tijú. ẹ bó ṣe wọn ní bàbá. especially ti máa ráwọn obìnrin kọ́ mọ ara mi mọ́ lọ́kọ́ ikọ́. wọ́n wò ní pé kí wọ́n má lọ kálù ara rẹ̀ mọ́lẹ́ pé káwókè. eré kò le. ṣé wọn kó mo sọ fún yín bàtà ń bọ̀ náà fún tẹ́ bá máa wọlé wa ẹ máa bọ́ bàtà yẹn ṣàlù àlàkẹ́ tó wọlé. màá dẹ̀wẹ̀ èmi ká lùwẹ̀ ẹ ṣé gan ẹ kú tọ́jú wa. ẹni kan tí tiẹ̀ fi mú ìtì mú pé ètò bá lè kàn dáadáa àgbò tó bá lè jànú ẹ̀ méjèèjì òun ní gbèjà mi fún. ṣé láwọn ilé ìjẹ́ ìwọ yìí rọ́bọ̀ mi ni wá. rọ́bọ̀ mi èmi olú ayé tàmọ́tàmọ́ màá kìbọn màá yìnbọn lágbàá máa gbọ́ pàwọ́ pàwọ́ ìbọn ló ń jẹ́ bẹ́ẹ̀. àwọn náà lè máa kó yìí. rọ́s. bàbá tó sọ jíkà ọjà wọn bàbá. màá pẹ́ láàrin yìí. ẹ má jẹ tàn yín bàbá kẹ tó kàn mí ẹ tìró. yé tìró kẹ jẹ́ tìró. sísá mi ẹ̀jẹ̀ bá máa gbọ́ wọ́n yìí. ara ti máa ń sọ rèé o ara ti máa ń sọ tí mo ń sọ lọ́rọ̀ bàbá tó kú má pa mọ̀nà ló máa lọ yìí rèé o tí ẹ̀kọ́ dàgbà tí ò dánú for nothing. ṣé kìí ṣe pé ẹran wọn ń ṣe ṣá. mi ìran wọn ń ṣe kó dúró ti mọ́tò ni ó ti jẹun ká tó kúrò lé dépò tó máa sọ fóun lọ jẹun. mo mọ̀ dájú náà pé kí wọ́n gbé mọ́tò yìí tábà tí wọ́n á ṣiṣẹ́ bẹ̀ wọ́n á ṣe máa pààkì. tó bá tẹ̀ gbé mọ́tò ṣọ́ máa gbóhùn náà mọ́ mọ́tò yìí ṣẹ́ni tí ọpọlọ yẹn bá ti yòrò kí ẹ̀kọ́ dàgbà kó má dànù mo ti máa ń sọ fún àfi kó dẹnu lẹ̀ bí ẹnu bí àtẹ ọ̀run ńlá. fásitì ti lò fásitì ti lò yé látago méjì ó yẹ kẹ́ ẹ ti yọ ọkùnrin lọ́rùn mi ti pẹ́. àhákọ́ mo lẹ́nìkan ti fẹ́ gbé port níbi bàálù títí ń bà. ok airport. yasat port ó yẹ kí n ti lọ rè é gbé òun tọ̀hún sí ni. ẹ dúró bàbá tí o bá rí ní àwọ̀ tẹ́gì. o lè wọ tẹ́sí ẹni tí mo sọ yóò lè wọ tẹ́sí kò sí lè fẹsẹ̀ rìn àfi tó bá rí mi nítorí nílùú èbó lọ́hùn tẹ́ bá ń gbọ́ àwọn sínú ìsànyà olú àwọn túndé ọ̀gíní àwọn délé kókà ǹjẹ́ ẹ̀ tí ẹ̀ ti gbọ́ ń pa kí ló kọ rẹ̀ ṣèkíbọ̀bọ̀ alice ṣèkíbọ̀bọ̀ alice ẹ gbọ́ tó bá yá ẹ mọ́ mọ àwọn èèyàn tí ń kó wọn débi tẹ́yìn náà orí wọn tàgbàlagbà nú wọn ọmọ Fọláni Àyìndé làwà àjọ débi ni ẹ mọ̀ mí ẹ má ti jẹ so ara mi. ẹ láti jáwọ́ ìjìnlẹ̀ pampam. ìjọ ilẹ̀ wa ń bọ̀. sẹ́ni gbogbo ìgbà tí ojú mi bá lọ sí àyà yín àfi ìgbà tí mo fẹ́ bá wọn gíní gùdá owó. ẹ jẹ máa wo ẹ ní ìtẹ̀gbọ́n wa ní ọmọ Surati Omidina báwọn náà ṣe máa ń kó nǹkan wọn rè. àyà wọn náà dà báwọn àmọ́ yẹn máa ń jù ní ìyẹn. ọ̀sẹ̀ tọ́nà bí ìyá àyà jẹ́ lẹ́nu lọ bí ìgbà yọ pé ní ẹni bẹ́ẹ̀ wọ́n yọ Tuesday títí Sunday. Torí mi lọ́ọ̀bì sẹ́ Sunday mi ẹ̀ ṣiṣẹ́ ọjọ́ ìsinmi Ọlọ́run ní jẹ́ ẹ̀ṣiṣẹ́ ọjọ́ ìsinmi ẹ̀ sì gan agbádùn ara wa kan ẹ̀ ṣe o ẹ̀ kú ìtọ́jú fún mi.